Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yìn. Ẹ máa bá wa kálọ. Ní báyìí a fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Prophet Olu Alo àti ìyàwó wọn. Ẹ rí i pé ọ̀rọ̀ yìí ti di iṣu atayanyan tó jẹ́ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbọ̀rọ̀ ọ̀hún bí ẹni gbàgbá ọtí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ wípé ibo ni Prophet Olu Alo, ibo ni wọ́n gbéyàwó wọn sí. Bẹ́ẹ̀ sì làwọn kan náà ń sọ wípé kí ni ó kan public pẹ̀lú personal affair prophet àti ìyàwó ẹ̀, pé this is a personal issue, why táwọn èèyàn ṣe ń poke nose sínú personal issue máa yẹn. But àwọn family ń béèrè pé bó lọmọ àwọn wà, pé for the past 3 years àwọn ò láǹfààní láti bá ọmọ yẹn sọ̀rọ̀, bẹ́ẹ̀ sì làwọn ò gbọ́ anything láti ọ̀dọ̀ ọmọ yẹn. Pastor yìí gangan làwọn ń fọmọ fún pé pastor o, ibo ló gbọ́mọ wa sí, bá wa gbọ́mọ wa jáde. Pastor sì ń sọ wípé ẹ̀mí mímọ́ ní káwọn má ti sọ anything lórí ọ̀rọ̀ yẹn. Gbogbo ayé sì ń béèrè pé ibo ni Ìyábọ̀ Òbẹ́ wà, ìyún ìyàwó Prophet Olu Alo. Tó ní gẹ́gẹ́ bá ṣe ń gbọ́, àwọn ní pé wọ́n ti ṣe wedding fún nǹkan bíi about 60 years ago, tí wọ́n sì ti bí ọmọ bíi 3 fúnra wọn. Àmọ́ àwọn family yẹn ń béèrè pé ibo lọmọ àwọn wà, pé láti bíi 3 years ago báyìí àwọn ò láǹfààní láti communicate pẹ̀lú ọmọ yẹn. Bó lẹ ṣe rọ́rọ̀ yìí sí? Well, ẹ jẹ́ kẹ́mi kọ́kọ́ mu láti bí. Okay. Tá bá sọ̀rọ̀ nípa family. Family should be personal thing. Especially for someone that is a public figure. Okay. Public figure ni bàbá. Ìyẹn fún ẹni tó wish láti má jẹ́ kí àwọn èèyàn mọ family o. Bí mo ṣe wà, bí mo ṣe jẹ́ public figure yìí, mo lè decide pé kò sí anybody tó máa mẹ́ni tó nípa family mi. But taba ní ká wò báyẹn, this man is a man of God. Taba wo àwọn churches káàkiri, fún bí àpẹẹrẹ Redeemed Christian Church of God, Pastor Enoch Adeboye, gbogbo ayé ló mọ̀ ìyàwó wọn. Is an example fáwọn members tó ń wo àwòkọ́ṣe, torí à ń wo àwọn ìránṣẹ́ Ọlọ́run láyé òde òní gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gan ò ka Bíbélì mọ́. Tẹ́bá wo another church now, Winners Chapel Church. Tẹ́bá wo a lot of churches like that. Bẹ́ẹ̀ bá ṣe ń rí pastor, ẹ máa rí ìyàwó wọn lẹ́gbẹ̀ẹ́ wọn. Bẹ́ẹ̀ bá ṣe ń rí pastor, ẹ máa. So ní ìsìn báyìí, as a man of God, as a pastor, tó ń wàásù ìyìnrere fáyé, táwọn èèyàn bá rí ìyàwó ẹ̀, it is something else entirely. Mo fẹ́ béèrè béèrè kan. Mo bọ̀. Mo fẹ́ béèrè béèrè kan. Ẹ rí àwòrán ìyàwó Bàbá Olu Alo rí abẹ́ rí. Àmọ́ rí dáadáa. Tẹ́ bá rí ìyàwó Bàbá Olu Alo ń tàn sí, ṣé ẹ mọ̀ pé òun ni àbó nǹkan? It was not said in that news. Hold on. It was not said in that news that for the past 16 years àwọn èèyàn dá mọ̀. Àwọn èèyàn dá yàwó mọ̀. Àwọn èèyàn ò rí. Wọ́n ṣe bẹ́ẹ̀ ti mọ̀ ìyàwó ẹ̀. Wọ́n ti mọ̀. Kí ni ìtàwọn èèyàn pẹ̀lú ìyàwó ìyàwó? Àwọn èèyàn gbúdọ̀ rí náà. Kí ló dé tó fi gbúdọ̀ rí? Okay, listen. Kí ló dé tó fi gbúdọ̀ rí? Àwọn members church gan. Wọ́n lè decide pé owó òfẹ́ kí fèsì ìyàwó òun hàn. Ó ti hàn tẹ́lẹ̀. Suddenly kò hàn mọ́. Ẹ lè má mọ ìfẹ́ẹ̀tì tó ń ṣe. It's not even now about congregation anybody now. It's about the family members. Okay. The family members want to see their child. They want to see. They want to see how. Baba Olu Alo is actually not stopping the family not to see them. How? I'm sorry, not to see their daughter. Allegedly, Prophet Olu Alo, gẹ́gẹ́ bá ti ṣe ń gbọ́ lórí internet, torí gbogbo nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Orí internet láti rí. Bó dẹ̀ ṣe wà lórí internet, it is our right láti contribute sí. So now, gẹ́gẹ́ bá ti ṣe ń gbọ́, wọ́n ní Prophet Olu Alo, àwọn ló mú ìyàwó wọn lọ sí France, orílẹ̀-èdè France. Ó ní right bó ti fẹ́, ó dẹ̀ fẹ́ ní ṣùlọ́kà. But now, connection tó wà láàrin ọmọ yẹn sí ìyá, ó ti disconnect. Àwọn màmá yẹn ti pé 80 years, ìyẹn màmá tó bí obìnrin tá à ń sọ̀rọ̀ nípa yẹn. And àwọn family members náà wà, gbogbo wọn sọ pé àwọn ò ní communication, wọn ò ní access sọmọ yẹn. Ṣé Bàbá Olu Alo ló wá ní kọ́mọ má pè family? Their right wọn báyìí ni pé àwọn. So definitely PastorOluAlo definitely Olu Alo is not seeing his wife. Because if he's seen his wife, he would have told him that àwọn bẹ́ẹ̀ that he disturb me nílé. Tí o bá jẹ́ pé ìkankan mi wà ń bẹ̀. Ẹja náà náà ọ̀rọ̀ yìí. Ẹja fi ara balẹ̀. Ó yá. Ká fi ìyànnà náà ọ̀rọ̀ yẹn. Torí Bíbélì ní wádìí gbogbo dájú.
kò délé tí ń ṣòdodo mú. kò sì di tí ń ṣe òdodo mú. Náà mo ti fẹ́ ìyàwó mi. Ṣe gẹ́tì báyìí. Mi ì lè máa mọ́nítọ̀ ìyàwó mi wípé ó ṣe ti pe mọ́mí ẹ̀ lónìí. Ṣé ti pe dáadé? Eléyìí ti beyond level yẹn. Eléyìí ti beyond level yẹn. No, can you comprehend what we are saying? Hold on. Can you comprehend what we are saying? It's been 3 years. The mother did not hear from her daughter. Sorry. The family, they could not hear from the daughter. It's been 3 years. Now, is there any reasonable fact wípé there is good bond between this lady and the family? If there is no good bond, it is the husband's right to tell the wife that okay, was a good bond. Call your family member so they know that you are safe. Àbí ṣé wọ́n ti separate ní kó kú jẹ́ ká mọ̀. Wait, do you know if the husband tá à ń sọ̀rọ̀ pa ìyẹn bàbá Olu Alo ṣé mo bóyá ó ti sọ fún arábìnrin several times pé wọ́n ń disturb tó bá jẹ́ pé irú nǹkan báyẹn bá wà lẹ̀ tó bá jẹ́ pé báyẹn ó yẹ kí prophet yẹn jáde pé gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè ibo ni ìyàwó ń wà òun ti bá sọ òun ló decide wípé wọn ò ní jáde wá sọ̀rọ̀. ó lè má fẹ́ jáde due to the person. tó bá jẹ́ pé Nàìjíríà lọmọ yẹn wà easily àwọn family máa lọ access ẹ̀ but ní ìsinmi àìsàn ìpamọ́ ti wà lókè òkun. ẹ má bínú o. okay. ǹjẹ́ ìdí kankan fi múlẹ̀ wípé agídí tìpátìkùkù àti ti ìjà ni bàbá Olu Alo fi mú ọmọ ìlú France. nísùlù. There's something like that but you're not confirming what I'm saying. Definitely taking this woman to France. wọ́n jọ mọ̀ ń pa ẹ̀ ni. àjọmọ̀ àwọn méjèèjì ni. definitely. now kì í wá ó wá débẹ̀ tán kò wá sí communication láàárín àwọn méjèèjì fáàtì kan tó yẹ kó fi múlẹ̀ wípé bàbá Olu Alo ló jẹ́ kí ọmọ yẹn. So what if something is wrong with that woman? àti wípé gẹ́gẹ́ bí irú nǹkan tí bàbá Olu Alo gbà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ọgbọ́n àti òye ni wọ́n á fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ kò é ṣe nǹkan tí wọ́n á kàn kù kiri. But do you know that Nigerians are idolizing their prophet? àwọn family yẹn torí mo ti gbọ́ a lot of interviews tó ti fi ọ̀rọ̀ wá màmá yẹn lẹ́nu. màmá ìyàwó màmá yẹn àti àwọn ẹ̀gbọ́n arábìnrin yẹn gbogbo wọn allege pé àwọn ti lọ sí church prophet yẹn time again and again and again. ṣé wọ́n ń bá bàbá. àwọn protocols ti pọ̀. ó normal is a normal thing. but as an in-law. now ó yẹ kí influence kan wà. ẹ jẹ́ ìbéèrè question yìí. ṣé ẹ jẹ́ ìbéèrè question yìí. ní ìgbà tí wọ́n fẹ́ lọ. ṣé wọ́n book appointment pẹ̀lú bàbá. according to what ṣe ń gbọ́. yes ẹ ṣe lè book appointment bro. book appointment. ẹ máa ní láti book appointment. wọ́n ní pé gbogbo ìgbìyànjú láti reach out sí wọn. sí bàbá. he's not picking their calls. he's not responding to the WhatsApp chat. tí bàbá bá wà lórí òkè ńkọ́. ìránṣẹ́ Ọlọ́run la pè é. orí òkè ni wọ́n ń gbé ni. ìránṣẹ́ Ọlọ́run la pè é. tí bàbá bá ṣe programu lọ́wọ́ ńkọ́. now I think this is the only thing that can settle or should settle this issue. Let this family try to book an appointment pẹ̀lú bàbá. They've tried. Wait, wọ́n jọ jòkó. They've tried. Kí ló ń ṣẹlẹ̀? They've tried. Ọmọ wa ń kọ́. Bàbá ò kì í ṣe ẹni tó lè wà sórí ẹ̀rọ ayélujára. Kó dẹ̀ máa sọ̀rọ̀ nípa ẹbí ẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. When last have you had anything? Ẹni tẹ́ fi ṣàpẹẹrẹ bàbá wa nínú Olúwa, bàbá Enoki, Adébóyè. Ìgbà mélòó lẹ ti tọ́kẹ̀ wá sórí afẹ́fẹ́? Tọ́dẹ̀ ni this is my wife. Man of God cannot do all this. Ẹni sùúrù. Wọ́n lè ṣe lè expect pé kí bàbá máa wá sórí afẹ́fẹ́ kó máa ní ẹ mo ti pè ìyàwó mi o ní ò dáhùn o kò ṣeé ṣe. What I wanted to say before was that Nigerians are idolizing all these prophets, all our pastors now. They are seeing some things like, okay, I want to follow in this man's footsteps. I want to be like this man. So people are looking up to them. So imagine with whatever that is happening with him now. People that are looking at him that okay, they want to be like him. What kind of impression is for them? What is happening to Baba? What's happening to Baba? Let me ask that question. Baba should allow his wife
why his family. Why are we saying this? We are just. If something is wrong with the wife in France, let us know. One thing about Nigerians. The only thing I should not talk. One thing about Nigerians. We focus on people's privacy more than how we focus on things that we are supposed to focus on. It's not about focusing on people's privacy. For instance, by Ọlọ́run má jẹ́ ká rí wàhálà. Ṣé n get point to me? Now, nobody knows bóyá nǹkan burúkú ti ṣẹlẹ̀ sí lady yẹn. N get point to me? Ẹ try láti understand. Ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ for the past 3 years. Àwọn family wọn gbọ́ látọ̀dọ̀ ọmọ tó ń fi fọ́kọ. Put yourself in the family's shoes. Ẹ get point to me? Ẹ fún ọmọ nǹkan ẹ fẹ́ nìkan lọ́mọ yín obìnrin pé kó fẹ́ ẹ ṣe wedding fún ní ṣùlọ́kà tó dẹ̀ fẹ́ and ó dẹ̀ lọ. Ẹ gbọ́ látọ̀dọ̀ ọmọ yẹn gbogbo gbìyànjú yín láti gbọ́ látọ̀dọ̀ ọmọ yẹn lọ́dún kìíní ó lọ ọdún kejì ọdún kẹta. Now before the issue. Okay. Pé nǹkan tó travel ní Nigeria, what was the relationship between this daughter and the family? Have they been relating so well? Ṣé fact fi múlẹ̀ that they are in good terms? Pẹ̀lú àwọn information tá à ń gbọ́, they were in good terms. Because nǹkan tẹ́mi ń feel ni wípé bí family ò be rich, ó lè rí family rich tó bá yẹ pé kò sí nǹkan kan míì tó ń ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì. Bàbá Olu Alo wọn lè sọ wípé àwọn ò get in touch pẹ̀lú ìyàwó wọn bó ṣe jẹ́ pé wọ́n wá fún ministry ní Nàìjíríà wọ́n tún padà. Ṣé nǹkan tí mò ń sọ yé yín ṣá? À ń gbọ́ wípé wọ́n lọ sílé lady yẹn ní France. Lady yẹn kò jẹ́ kí wọ́n wọlé according to àwọn nǹkan tá a tún gbọ́ online náà. There might be a little misunderstanding which is normal between husband and wife. Tí misunderstanding bá wà ó yẹ kí wọ́n lè carry. Okay, ṣé ẹ wá expect kí bàbá Olu Alo wá bọ́ sí orí agbágbé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé òkèlè àti ìyàwó mi ní wàhálà o a tún ti ń jà o ẹ bá ń ṣe kinní o. Bọ̀ ní ìsín báyìí tó bá jẹ́ pé wọ́n settle kinní yẹn pẹ̀lú family àwọn family gan máa wọ́n ti máa dákẹ́. Àwọn family ò dẹ̀ ní wá síta gan in the first place. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn èmi ò rí ọ̀rọ̀ ẹbí pé ká máa pọn bí ẹni pọn ẹ̀kọ́. Yes, because this issue kò é ṣe bóyá a gbọ́ wípé bóyá nǹkan ṣe ọmọ yìí o nǹkan ṣe ọmọ yìí o. Àgbọ̀ anything àwọn Yorùbá dẹ̀ sọ wípé ọmọ kú ó sàn jọmọ́ nù lọ. Kò nu ṣe wọ́n mọ̀ pé France ló wà. Níbo ní France wà ṣé yẹn ọkọ rí náà 3 years ago láyé gbogbo information tá à ń gẹ̀ẹ́tì. Kò sí recent tèmi ṣàní wípé wọ́n má bà iṣẹ́ ìránṣẹ́ bàbá ń bàbá wọ́n má bà jẹ́ bí bàbá náà nǹkan tẹ̀mí sọ nìyẹn ìránṣẹ́ kò dẹ̀ sí ìránṣẹ́ Ọlọ́run kankan tí a fẹ́ ní wàhálà pẹ̀lú ìyàwó ẹ̀ nítorí pé most of these ìránṣẹ́ Ọlọ́run tá à ń sọ yìí ìyàwó wọn are always their backbone and there is no ministry without kò sí ministry tó pegedé fún ọkùnrin tí ò ní ìyàwó lẹ́gbẹ̀ẹ́ yàtọ̀ sí ministry gan. Ìgbà táwọn èèyàn wá rí ìyàwó yẹn pẹ̀lú bàbá yìí nínú ministry for the past 3 years. Àwọn family tún wá gbọ́ from ìyàwó. Ẹ get point mi. Àwọn church members gan most of those church members will be asking questions. Imagine pé church tẹ́ ń lọ tẹ́ ń rí pastor yìí àti ìyàwó ẹ̀. Travel now. Bàbá Olu Alo ò dẹ̀ lè fi ministry sílẹ̀ Ìbàdàn. For 3 years. Bàbá Olu Alo ò lè fi ministry sílẹ̀ Ìbàdàn. For 3 years. Okay, bẹ́ẹ̀ yìí ṣe ní iléeṣẹ́ tẹlifíṣàn tó ti lọ yìí ṣóye yín tẹni rédíò tó ti lọ yìí ṣé mo pé vision gan lè yàtọ̀ síra wọn. Ìyàwó yín gbà míì ẹ̀yin lẹ ní ìpè ìyàwó yín kọ́ ló ní ìpè ẹ lè máa expect pé kí ìyàwó ẹ̀dẹ̀ gbogbo ẹ̀dẹ̀ tí mo pé ìyàwó travel sí France ṣé yóò máa wá yóò máa lọ ní. ṣé bó ṣe bẹ̀rẹ̀ ṣé ìránṣẹ́ wọn láti lẹ̀ nìyẹn. ṣebí ìgbà tó sì jọ wà Nàìjíríà nìyẹn ṣebí ìgbà tó sì jọ wà Nàìjíríà lè rí wọn 247. èmi náà níyàwó ministry tèmi náà mò ń ṣe sáà kí wàá mú ìyàwó mi náà wá sẹ́gbẹ̀ẹ́ báyìí. nobody saying that o. kí wàá sọ pé kí ìyàwó mi wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. ṣùgbọ́n ní because ẹ kàn imagine pé mo ń lọ event pé mo marry ẹ̀gẹ́ mo ti marry mo ń lọ event wọ́n rí ìyàwó mi lónìí àjọlọ ọ̀la wọ́n rí ìyàwó mi ọ̀túnla wọ́n rí ìyàwó mi wá travel wọn rí lọ́jọ́ kan kí ni wàá sọ. táwọn èèyàn bá wá béèrè pé ìyàwó yín ńkọ́
it's my choice to open up ibi tí ìyàwó mi wà. ẹ lè má sọ pé mo lè má sọ ó wà o àlàáfíà ló wà. But this man has been mute láti ìgbà táwọn family ti ń request pé where is this daughter? Where is our daughter? It's not people. nǹkan tí èmi ṣe ń sọ ni wípé let people go kan àwọn èèyàn but our families they need answers. If there is cordial relationship láti ilẹ̀ pẹ̀lú family àti arábìnrin distance yìí ò ní tó yẹ. Nǹkan tẹ́mi ṣe ń sọ nìyẹn nǹkan tẹ́mi ṣe ń tẹ́mi wò pé kò sí kùdìẹ̀kùdìẹ̀ kan wà láàrin family ìyàwó yẹn àtọmọ yẹn gangan psychologically there's always a special bond between the mother and the daughter. No matter what might be going on kò sí ni àmọ́ ni nǹkan báyìí mọ́ again nígbà tí ìṣe wípé wọ́n ti gbọ̀rọ̀ lẹ́nu ẹ̀ àbí wọn jẹ́ kó ní access sí phone or anything. In my own opinion. Again. ṣé òun yẹ kó yẹ ó sick ṣá àbí ṣé gbogbo bí kíní ẹ ṣe ń trend látijọ́ yìí ṣá máa sọ pé òun náà ò gbọ́ níbi tó wà ní. In my own opinion something to this thing it's not just ojúlásán kankan wà ń bẹ̀ because tójú kankan bá sí ń bẹ̀ ni you would open up to your in-laws nǹkan báyìí ló ń ṣe ọmọ yín ló lóun ò fẹ́ bá yín sọ̀rọ̀ even if you don't have cordial relationship ó máa lọ́mọ yín lè fẹ́ bá yín sọ̀rọ̀ it's not my fault. But right now tí nǹkan bá yẹn bá wà tí bàbá yẹn jáde sọ something of sort everybody máa dákẹ́. ṣàwámọ̀ wípé kọ́lọ̀ ń dáríjì wá tó ní ta gbọ́ là ń sọ. wọ́n ní ló pọ̀ nínú ọ̀rọ̀ tí à ń sọ àwa kàn fi tiwa a kàn fi tẹ̀lé ìdí ni ǹjẹ́ àwa mọ̀ bóyá bàbá Olu Alo gan ó ti sọ̀rọ̀ fún àwọn ẹbí wípé òkú tó sọ kó wá jẹ́ wípé ìkẹyọ kan tó wà lọ́kàn àwọn ẹbí yẹn ni wípé àwọn ṣáàfẹ́ rí ọmọ àwọn bó bá tiẹ̀ jẹ́ fọ́tò ló ya fọ́tò tó sẹ́ndẹ̀ síta pé àwọn fẹ́ ọkàn wọn á tún balẹ̀ pé ọmọ àwọn lélẹ̀. so bàbá Olu Alo tà sọ pé ó kò sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ pé ọmọ yín wà o òun ni ò tí ì fẹ́ bá yín sọ̀rọ̀. pẹ̀lú báwọn fámìlì yẹn náà ṣe ló ń ba orúkọ bàbá yẹn jẹ́ online báyìí ọ̀rọ̀ tó yẹ kán ra sọ lábẹ́lé nǹkan tèmi gan sọ nìyẹn nǹkan tèmi gan sọ inú òní máa bí bàbá yẹn gan torí ẹni ìpìlẹ̀ ni ẹni tó ní ministry ni nǹkan tó dẹ̀ lè ba ministry èyí jẹ́ ni. ó lè ba ministry wọn jẹ́. ẹ mọ̀ pé wọ́n ti pariwo síta báyìí torí èèyàn èrè sórí jọ́. torí nǹkan tèmi fẹ́ béèrè tẹ́lẹ̀. tó ti mọ mẹ́ta tó yẹ pé wọ́n fi lọ́kọ ni wọ́n bú wọn kọ́kọ́ mú lọ. wọ́n fi fún ẹnì kẹ́kẹ́ wọ́n ní kọ́. ó yé mi arábíyamọ́. tí wọ́n bá rí fún 3 years mi ì sọ pé kì í ṣe ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ wọn ni wípé láti béèrè wípé ọmọ bọ̀ káwá máa fi gbogbo ẹ̀bi ní orí bàbá Olu Alo pé àwọn ni wọ́n jẹ́ kó rí ìyàwó àbí àwọn ni wọ́n jẹ́ he might have said something secretly pé kò bọ̀ sí ẹ̀rọ ayélujára torí kò possible kó máa accuse mi pé mi ò rọ́mọ definitely you are trying to call me a kidnapper mi ìdẹ̀ kì í ṣe kidnapper because mo sanwó orí ọmọ yẹn ìyàwó mi ni ẹ̀tọ́ tẹ ní sigan ó ti báwo ni fẹ́ sọ ó ti ìsìndí èmi ò sì sọ fún yín wípé ẹ lè rí ìyàwó ọmọ yín ní sọ ó ti di ti bàbá Olu Alo ṣùgbọ́n àwàdà náà mo kàn ń ṣe ìyẹn ò lè wí pé káwọn ẹbí kó mọ̀ rí ìyàwó kó mọ̀ rí ọmọ wọn kàn wá dákẹ́ wọ́n sọ̀rọ̀ náà ṣùgbọ́n nǹkan tẹ́mi sì ń sọ ni wípé tí ò bá sí nǹkan kan náà ó yẹ kí ọmọ náà kò tí nǹkan tó wà ń bẹ̀ yẹn làwa ń gbìyànjú láti wá. nǹkan tá lè wò pé ó lè cause reason tọmọ yẹn ò fi respond gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ àkọ́kọ́ tí ò bá sí band láàrin tí ò sí bóyá ìjà ti wà láàrin àwọn family àtòun àkọ́kọ́ ìkejì ẹ̀wẹ̀ bóyá ó ń ṣàìsàn tí bàbá Olu Alo sì fẹ́ kó hàn ló ṣàìsàn o ló ṣàìsàn o à ń assume àwọn possible things tó lè ṣẹlẹ̀ tí bóyá number one kò ní cordial relationship with the family secondly bóyá ó sick tó jẹ́ pé condition tó wà ó ní ìdí pé kó dá wà kò lè sọ̀rọ̀ thirdly maybe they are already want to leave each other. ó ṣeé ṣe ó tẹ̀ ṣeé ṣe bóyá because kò yẹ kí kíní kó máa spread on her all this while. ohun tó pamọ́ tòró ní fóònù dání ó dẹ̀ ní internet. ohun tó pamọ́ lójú èèyàn.
kedere lójú Ọlọ́run. And as a pastor's wife, you have PAs. If you cannot reply to text, you cannot call. You can't. It's not all pastors' wives that have PAs. Not all those. It depends on the ministry. Ẹ má jẹ́ ká tẹ̀ mẹ́nu bà yẹn rárá. Ìyẹn ò ní kankan ṣe pẹ̀lú kíní. Depending on the kind of ministry you set for yourself. Bàbá Olu Alo tá à ń wò yìí. Kò ṣe ẹni tó ń jókòó sójú kan. Iṣẹ́ ìránṣẹ́ kò ṣe iṣẹ́ ìránṣẹ́ ojú kan. Ẹni tó ń lọ tó ń bọ̀ tó lọ ìlú kan sí ìlú kan ìlú kan sí ìlú kan tó yẹ pé ìgbà míì gan bàbá ò ní ráyè ara wọn. Ẹ wá gbọ́ o ṣé láti jọ́ iná tí àti ríyàwó pásítọ̀ yẹn ṣe pásítọ̀ yẹn ò ṣe nǹkan kan kò. Èwo wá ní tèmi tẹ́ ẹ kọjú sí èwo wá ní tèmi tẹ́ ẹ ń bí ẹ̀sìn ń bí mí ẹni tó bá ti gba Jésù ó ti gbogbo iṣẹ́ ìránṣẹ́ ẹni tí ó bá sì ní sùúrù ò lè fẹ́ oníṣẹ́ ìránṣẹ́. Ọkùnrin tó ti ń tọpinpin tẹ́lẹ̀ tẹ́ pé normal ni. èmi ò tí gbogbo ẹ̀ wá jáwá ẹ̀ wá yẹn ṣé ìyẹn ò kàn mí bàbá yẹn ò ní máa tura. ìyẹn ò kàn mí ẹ má kọjú sí mi. Ẹ ti dá mi dá báyìí. ẹ wo. so ẹ jẹ́ ká.